ẹ̀yin ènìyàn wa mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n mo kí wa níbi kíbi tá a bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tó bá pé bó ṣe rí wà òun rèé o ẹ̀yin ènìyàn wa ṣe rí ọ̀rọ̀ àwọn olóṣèlú fọ́nrán tí mo fẹ́ fi hàn báyìí nípa ọ̀rọ̀ àbúrò former governor of Ekiti State Ayọ̀délé Fayose àbúrò ẹ̀ tẹ́mọ̀ sí Issac ó ju short video kan síta ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí ẹ jẹ́ ká dì mú kẹ́ gbọ́rọ̀ tó sọ ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà à ń sọ fún yín wípé kò sí solution lọ́rọ̀ Nàìjíríà ẹni tí àwọn olóṣèlú tẹ̀ ń tẹ̀lé wọn á máa ṣe ń ṣìbáṣìbò ni ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àbúrò Ayọ̀délé Fáyòsé ó fi ọmọ Yorùbá sílẹ̀ ẹni tó bá wùyàn lèèyàn lè sọ́pọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá náà tẹ̀lé Òbí lọ àwa fi ń yé yín pé kò sí nǹkan táwọn pípù yìí lè ṣe Peter Òbí ni o mi ò lè lajú mi sílẹ̀ kí jólóṣèlú sí kí ní ẹ̀tọ́ láti dìbò kí ni mo fẹ́ dìbò sáírú àwọn yẹn àbí mo fẹ́ dìbò fún kí ni wọ́n ti ń pè Peter Òbí àmì Àtíkù nígbà téèyàn lọ́pọlọ nígbà téèyàn lọ́pọlọ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ní hòtẹ́ẹ̀ tóun ní sàbújá òun fà á sílẹ̀ fún fídíò yẹn gan wà ń bí báyìí fídíò yẹn wà ń bí báyìí òun hòtẹ́ẹ̀ tóun ní sílẹ̀ òun gbé hòtẹ́ẹ̀ yẹn òun gbé fún wọn fún campaign at the end of the day pé thank you kò jáde lẹ́nu ẹ̀ kí ló expect tẹ́lẹ̀ kí nìkan tó wọ́n expect. Last election, you know how much I spent on you now, Obi? Ṣé ń gbọ́? Obi one day, now everywhere we dey sing, even my hotel for Ibadan, I dash you. For Ibadan, hotel for Ibadan. I did everything. Now you na sell you na vote. Now you na even come where we dey. How many times where you dey when I dey protest here? So I come meet Sheyi, na one die. Make you na die. Sheyi na good boy, oh. I met the guy, he removed his cap, he said his uncle Isaac. He appreciated me as Obi come to greet me since I done the campaign. We told my Obi one day, as Obi come to say thank you. All that you send me work, you na go complain tire. If I like say, I go start the campaign. My brother, ohun ojú wa lójú rí fídíò yẹn máa wò fúlẹ̀. Fídíò mi ti jáde lẹ́ni. No go better for you now. Last election, you know how much I spent on you now, Obi? Obi one day, now everywhere we dey sing, even my hotel for Ibadan, I dash you now for Obi. I did everything. Now you na sell, you na vote. Now you na even come where we dey. How many times where you dey when I dey protest here? So I come meet Sheyi, na one die. Make you na die. Sheyi na good boy, oh. I met the guy, he removed his cap, he said his uncle Isaac. He appreciated me as Obi come to greet me since I done the campaign. We told my Obi one day, as Obi come to say thank you. All that you na send me work, you na go complain tire. If I like say, I go start the campaign for Tinubu because you guys are not even worth it. You are there quiet, they wait for my own video to liberate you when you can liberate yourself. Omo ale gbogbo. I be Yoruba man. I love Tinubu with all my heart. And I love Tinubu. He's a good guy. As Obi son come visit me, because I say I dey support Obi, I can withdraw my support. Nobody feed me. Everybody, all man for himself, God for us all. I'm caught here. I want every day, president. That's actually my president job. That's will come your house. Our incoming president. So shall it be in Jesus' name. Amen. And for you others, where they abuse me, you don't see now. I'm the 100% obedient. So you better be obedient. Let me tell you about abuse. Half of people when they abuse you, don't follow us. Well, that was one time very dark man told me. What they do, when they hire people, they carry them, call them most of names. We are together, my people will tell and we are winning. My people will tell you one thing I take. Mama, please know, they all tell you one thing I take is criticism. You can never be annoyed with anybody for saying I did something wrong. So anytime you have any reason to criticize, and when we are not doing what is wrong, what is right, please, I want to hear that I'm wrong always.
immediately don't fail. It is important that we do that. A leader must listen, a leader must learn, and he must take mistakes. If he doesn't, he shouldn't lead. He should just go because he knows everything. And if you know everything, you're an idiot. You shouldn't be leading. Listener, a learner, always. Thank you so much. Everybody has been worried since yesterday. About me? You panic us now. Yeah. Fídíò mi ó ti jáde léni. Ẹ wá rí gbogbo ọ̀rọ̀ tó sọ yín sìn pé láti gbà tí òun ti campaign fún Peter Obi, hòtẹ́ẹ̀lì tó wà ní Ìbàdàn òun fà á kalẹ̀. Òun fún wọn kí wọ́n lu àwọn tó fẹ́ sùn kán sùn síbẹ̀ kán lò lọ́fẹ̀ẹ́ kán ṣe ṣábàṣàbà bó ṣe wọ́n fún ọmọ Yíbò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jára yín lọ́pọlọ. Ẹ jára yín lọ́pọlọ. Ẹ wo erúkọ tẹ́ bá fẹ́ pè mí ẹ support Tinubu. Tinubu is not the problem. Ṣé òun ni problem òun ló kó Boko Haram wá sílùú yìí? Ṣé òun ló kó Boko Haram wá? Ẹ ṣe kí ìlú kó dàrú làwa wà fún o. Ẹ rò pé a fẹ́ kí Nàìjíríà dà ní kó dàrú ká pín kí everybody gba ọ̀nà ilé ẹ̀ lọ. Wọn kì í sọ̀rọ̀ mọ́ wọn kí kankan pa. Bẹ́ẹ̀ni nǹkan tá ṣẹlẹ̀ nǹkan ńlá yẹn tá ṣẹlẹ̀ tí ìlú yẹn á fi dàwó òun làwọn ń gbàdúrà kó ṣẹlẹ̀. Kí everybody gbọ̀nà ilé ẹ̀ lọ ká lọ mójútó ọ̀rọ̀ ara wa. Torí iṣẹ́ tá a ṣe nílẹ̀ Yorùbá kì í ṣe iṣẹ́ kékeré. Nǹkan tá a fojú ara wa rí nílẹ̀ Yorùbá tẹ̀ ń wò yẹn kì í ṣe nǹkan kékeré. Torí ọ̀dàlẹ̀ àwọn ọmọ àlè ti pọ̀ jù. Ṣé ẹ wá sọ fún mi pé ọmọ ọkọ nírú Olúwo? Ẹ wo mo rí short video kan léni Làbíbù Lágbàjì. Àṣà àwọn yẹn àṣẹ Mali náà ó fẹnu ara ẹ̀ sọ. Kì í ṣe AI. Ó fẹnu ara ẹ̀ sọ ní gbangba bélé yìí pé àwọn bàbá òun pé Mali làwọn ti wá. Gbogbo àná lè rí gbogbo orú àwọn èèyàn máa fà wọn mọ́ nínú ìlú wa ni tí wọn bá lè gbé pẹ̀lú wa pẹ̀lú àlàáfíà a fẹ́ gbọ́n kọ́ máa fẹnu bà nǹkan tí wá jẹ́ àbí mufti ìwé oníbẹ̀lẹ́nu àwọn ènìyàn rádaràdà wọ̀nyí gbogbo wọn lámà láàrin ara wa láàrin àwọn lọ́balọ́ba a máa kọjú ìjà sí ara wa kì í ṣe díẹ̀ nǹkan tá a ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Issac Fayose tó release fídíò tẹ̀lé ra rí mọ́ ń bẹ nísìnyẹn ẹ farabalẹ̀ ẹ̀yin ènìyàn ẹ gbọ́rọ̀ ẹnu ẹdùnkún fọ́nrán yẹn ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ó wá dìde ó wá sáré lọ visiti broda wa Issac ó lọ visiti ẹ kí ló fẹ́ fi yẹn ṣe ó fẹ́ lọ pa lẹ́nu mọ́ broda Issac dẹ̀ ní ó lóun ti tẹ̀lé ọmọ Tinubu dàdí tòṣó ti tẹ̀lé Tinubu gbogbo yín tẹ̀ ń ṣòṣèlú ibi tẹ́ dúró sí àmọ́ torí a ní àwọn kan tó jẹ́ bí ọ̀dọ́ bí titi wọn àárín wọn bí brother bọ̀bọ̀ Peter yẹn and the other lady from Edo State kí lorúkọ ẹ̀ gbogbo wọn jọ máa ń ṣe pọ̀ ni gbogbo wọn náà ló ní candidate tí wọ́n ń tẹ̀lé gbogbo wọn ló ní candidate tí wọ́n ń tẹ̀lé ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ìwọ tó jọmọ Yorùbá stay on your territory ẹ jẹ́ ká jọ pinnu pọ̀ kẹ jẹ́ ká jọ kọ méje yìí tó wà nínú òṣèlú yẹn ẹ jẹ́ ká jọ kọ kí nìkan náà gbogbo àwọn mo rí ilé kí ni wọ́n ti ń porúkọ senator yìí senate president yìí Akpabio mo rí ilé Akpabio White House ò fáìn tó White House of America kò fáìn tó ilé Akpabio ni mo ń sọ fún yín ẹnìkan ṣoṣo nìyẹn o ilé kan ọmọ lọ lú ọmọ àfihàn ọmọ wọn lọ ìlú òyìnbó ilé ẹ̀kọ́ tí wọ́n lọ nílùú òyìnbó private ni ibi tí wọ́n gbé private everything private lówó wa wọ́n fi ń kọ́rọ̀ jọ ẹ wo ilé Akpabio ẹ wo bí iná ṣe ẹ wo bíbẹ̀ ṣe wà beautiful níbẹ̀ ti tó ẹnìkan ṣoṣo ọkọ̀ tó wà nínú compound ẹ̀ ó ń lọ bí 70 ẹnìkan ṣoṣo just only one person ṣé bá ṣe fẹ́ continue lélẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa tẹ̀lé wọn rè à ń pariwo Yorùbá nation àwọn kan wọ́n sọ̀sọ̀ kó sọ lẹ́nu eléyìí pariwo ní wọ́n ti tẹ̀lé Tinubu wọ́n ṣe kinní kan a máa yára wa lọ́pọlọ nǹkan tó wà ńlẹ̀ yìí ìjà tó wà ńlẹ̀ ọpọlọ la máa fi jà a máa lo diplomatic wa ni ara ẹ̀ náà ni torí number 1 ní gbogbo nǹkan tá à ń sọ náà lọ́rọ̀ ààbò òun làbò tí olóyè Májàsọ́lá tó jà fún tó Ọlọ́run dẹ̀ ti gbé ilé lọ́wọ́ kí ló yẹ káwọn tó kù ṣe ká gbárùkù tí kẹjẹ ká ọjọ́ fight gbogbo kinní yẹn
ká lé adìyẹ lọ́nà ká fàbọ̀ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká wá fàbọ̀ méjì yẹ bóyá kó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Instead of this nonsense láwọn ní lórí ọ̀rọ̀ olóyè Ìgbòho Ìbà Gani Adams ó ṣe kíní kan o Ìbà Gani Adams kì í ṣẹgbẹ́ olóyè Ìgbòho. Mo rí fídíò kan níbi tẹ́nìkan ti ń sọ ọ̀rọ̀ wọn lẹ́nu Ìbà Gani Adams kì í ṣẹgbẹ́ níbo ọjọ́ ẹgbẹ́ ni wọ́n di age set ni wọ́n jọjọ jẹ́ age set ni wọ́n jọjọ jẹ́ wọn ò lè pera wọn ní bọ̀dá wọn á jọjọ pera wọn lórúkọ ni. Bọ́ bí pé olóyè jẹ́ ọmọlúàbí ọmọ tó gbé ìṣe àti àṣà wa ní arugẹ òun ló jẹ́. Tó bá rí ààrẹ bó ṣe wà yẹn ó rẹ́dì láti dọ̀bálẹ̀ kí ṣebí olóyè gbéra láti Ìbàdàn tó lọ fíṣítì ààrẹ nìbàdàn òun dà lẹ́ni kí là ń rí lẹ́ni. This is one of the things but oní òfẹ́ òun ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń bẹ̀ but òun fẹ́ kí ìjọba tó wà ń bẹ̀ kó gbé nǹkan fún ẹ ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ní ti tèmi o gbogbo yín pápá táwọn yìí ó yẹ kẹ́ gbárùkù Tinubu kó ṣe second time yẹn nǹkan tó wà nínú bẹ̀ ó bá fẹ́ bàjẹ́ ni kó lọ bà bẹ̀ jẹ́ tó bá fẹ́ bàjẹ́ kó lọ bàjẹ́ kí orí ta wọ́n kí wọ́n pariwo síta pé ẹ jẹ́ ká pín ìlú o nǹkan tèmi torí ń sọ bẹ́ẹ̀ nìyẹn o tó bá yẹ pọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ nìyẹn nǹkan tèmi fi ń pariwo ẹ̀ nìyẹn kí Tinubu lọ bẹ̀ tó yẹ kó fẹ́ lọ bàjẹ́ ni kó orí ta everybody kí orí ta yín kẹ́ ẹ rí $1 kẹ́ ẹ máa pè kẹ́ ẹ rí pépà kẹ́ ẹ pè lówó kó rí yín set kẹ́ ẹ wá join wá kẹ́ ẹ máa pariwo tó máa fẹ́ pín kan wá pín nǹkan tá à ń sọ fún yín nìyẹn ẹ yẹ ká fọpọlọ gbé ẹ̀rọ ọmọ Yorùbá nílẹ̀ ẹ̀ sọpọ̀ ọmọ Haúsá lẹ fẹ́ tẹ̀lé kí lẹ fẹ́ jèrè lẹ́yìn ọmọ Ìgbò ẹgbẹ́ ìpè táwọn ọmọ Ìgbò ń gbé ìran Yorùbá ń ṣe lórí ayélujára ṣé ẹ ń sí lórí ayélujára kẹ́ máa wo àwọn nǹkan wọ̀nyí kẹ́ wo nǹkan tí àwọn ọmọ Ìgbò tí wọ́n ń sọ nípa yín tí ẹ bá rí nǹkan wọ̀nyí ẹ padà wálé ẹ wàá ronú sí lẹ́ẹ̀kan sí pé màá lọ máa tẹ̀lé irú èèyàn bẹ́lẹ̀ kí ló fẹ́ fà yín ẹ lọ wo rẹ́kọ̀dù ẹ̀ nígbà tó ṣe gómìnà ní Abia State ṣé Abia Sabanabra nígbà tó ṣe gómìnà bẹ́ẹ̀ ẹ lọ ṣẹ́ẹ̀kì rẹ́kọ̀dù ẹ̀ ẹ wá fẹ́ fi compare Tinubu ọmọ olódò èmi mo support Tinubu ní ilé tó wà nílẹ̀ mo support ẹ̀ mi ò ń dìbò mi ò dẹ̀ ní kó lọ dìbò mi ò pè ẹnì kankan pé kó lọ dìbò mi ń sọ ti tèmi ni mi ò dẹ̀ kí ń dìbò but ní ilé tó wà nílẹ̀ yìí o níbi tó ní nǹkan tí wọ́n ti fi hàn wá gbangba wọ́n ti yọ sọ́wọ́ wọ́n ti fi hàn wá báyìí pé kárí tó bá di jù mí tó bá ní ká tòmátò sẹ́yìn Tinubu tó bá fẹ́ lọ bá abẹ̀ jẹ́ kó lọ rún gbogbo ẹ̀ dànù kí gbogbo ẹ̀ kúkú fọ́ lójú kí everybody mọ ibi tó ń lọ everybody di ọmú ìyá ẹ̀ mú òun nìkan tó wà ń lẹ̀ ń sìn ní ọ̀rọ̀ ìlú yẹn kí everybody dọ ọmú ìyá ẹ̀ mú ni bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin ènìyàn wa ní bínú kẹ́ ẹ̀rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kù díẹ̀ ó sáfẹ́rẹ́ ni mo ní àwọn àlejò so díẹ̀díẹ̀ náà ni fọ́nrán tí màá máa ṣe fún iná ní kẹ́ mọ̀ pé yes our page is still active torí lẹ́nu bí ọ̀sẹ̀ kan síbẹ̀ ń sìn àwọn tó ń pè mí wọn mi ì rí gbọ́kọ̀ wọn everybody ti ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má fi mí lẹ̀ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ má fi mí lẹ̀ o next week lágbára Ọlọ́run ẹ ti máa rí mọ́mọ́ àwọn live tá à ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí fóònù wa we still continue èrò pọ̀ ní apartment mi lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ there is no chance tí mo fi lè ṣe eléyìí tí mo sáré ṣe rẹ́kọ̀dù ń sìn yìí ẹ rí pé nìkan sílẹ̀kùn lẹ́ẹ̀kan so bó ṣe jẹ́ nìyẹn ẹ fún mi ní sùúrù yẹn sùúrù ọlọ́jọ́ tó pẹ́ náà kò ní pẹ́ rárá lágbára Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin ìyá mi Stella mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo dẹ̀ kí ẹ̀yin bàbá mi Mr. David and all of you people agree to Mrs. Modupe mo kí gbogbo yín Obelo mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀ṣọ̀tẹ̀ṣọ̀ mo kí yín tológun àti gbogbo àwọn tí a lè rántí láti dárúkọ torí tá a bá ní ká máa dárúkọ á ṣe àwọn kan mo kí gbogbo yín pápátá Kẹ́hìndé Òsénì àyìn gbogbo ẹ̀yin bàbá mi wọ̀nyí mo kí yín kò ní bàjẹ́ èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àkàlàmàgò TV oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àbúrò dẹ̀ ní ṣẹlẹ̀ sí yín kò ní jù báyìí lọ thank you. The first thing that came to my mind when I saw this video circulating on social media, I thought this is White House, to be honest. It looks so much like White House, Washington, D.C., where President Donald Trump lives. But guess what? This is owned by the Senate President of Nigeria. A Senate President of Nigeria owns this magnificent building that looks like the White House where Donald Trump lives. One thing in Nigeria is, being a politician, you are made for life. If I tell you the worth of this building alone, even the Prime Minister of Canada doesn't own a house like this.
Donald Trump, I'm very sure he doesn't own a personal house as big as this. But guess what? It is owned by the Senate President, Godswill Akpabio of Nigeria. Nigerian politicians, they are made for life. Their children, to their thoughts, to their tenth, to their generations, they are made for life. If he could own a house as big, this is just one of his houses in Nigeria. Other houses he owns in the US, maybe Canada, then US, other developed countries, we don't know them yet. But this is one of his personal houses in Nigeria. So if you, the first time I saw this house, I actually thought this is White House. But of course, no, it is owned by a Nigerian politician, Senate President. So if a Senate President can own a house as big as this, I wonder the personal house of Bola Ahmed Tinubu, the president of Nigeria. So you can see we have resources in Nigeria. We have so many mineral resources, we have so many things, but the problem we have is just our politicians. If one person alone can control or can own a house like this, you would think everyone in Nigeria is made, but no. We have masses that are still living in poverty, living in penury, still living in hunger. Even they can't even, most people in Nigeria, they can't even afford 3 square meals. But just one person alone own a house as big as the White House. Do you think it is fair for just one person in Nigeria to own a house like this, where millions of people are living in penury, millions of people can't even afford 3 square meters, but just one person alone can afford and own a house as big as this? Mind you, this is just one of his houses. We don't know other houses that he owns. This is just one of his houses. So this is kind of the predicament Nigerians face. The gap between the rich and the poor is so big. But here in Canada, almost everyone, there is not much gap between the rich